Ṣèyí Mákindé làárẹ̀ wa o, òun ni yóò ṣojú wa nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027. Àwọn ìgbìmọ̀ lẹ́gbẹ́ òṣèlú APM ló fòǹtẹ̀ lù. Agbébọn kan yìnbọn ṣekú pa ọkùnrin ọlọ́kadà alùpùpù kan ní Ìpẹ́bà níjọba ìbílẹ̀ Oríire. Ó mà ṣe o, ọlọ́pàá méjì pàdé ọlọ́jọ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan kọlù wọ́n lójú pópó. Àwọn afurasí ará ìlú àti àwọn orí adé tó tó 23 kan rèé tí wọ́n ń ṣẹ́jú mọ̀kòmọ̀kò níwájú ilé ẹjọ́ fún ẹ̀sùn pípa àwọn èèyàn 4 kan nípa gígé orí wọn ní ìpínlẹ̀ Ebonyi. Èèyàn 16 pàdé ikú òjijì bí àwọn agbébọn ṣe ṣèkọlù sílùú Katsina lẹ́yìn ìrun Jumat. Ọwọ́ tẹ Sẹ́ríkì Fúlàní bí ọlọ́pàá ṣe ṣàwárí àpò báàgì owó ìtanràn nínú ilé ìdáná rẹ̀. Ọmọkùnrin rẹ̀ na pápá bora wọnú igbó lọ nípínlẹ̀ Ògùn. Gbajúmọ̀ àlùfáà ẹ̀sìn Islam kan, àlùfáà Ilyasu, jẹ́ ṣíṣekúpa nínú ìkọlù àwọn agbébọn sí agbègbè Iléṣà Bárùbá nípínlẹ̀ Kwara. Wọ́n buwọ́lù o, ilé ìgbìmọ̀ aṣòfin Ghana buwọ́lù òfin tó kéde ẹ̀wọ̀n ọdún 3 fún ìbálòpọ̀ akọsákọ àti abosábo. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ṣèyí Mákindé làárẹ̀ wa o, òun ni yóò ṣojú wa nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027. Àwọn ìgbìmọ̀ lẹ́gbẹ́ òṣèlú APM ló fòǹtẹ̀ lù. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ní ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ti fi òǹtẹ̀ lù gbà gẹ́gẹ́ bí ẹni tí yóò díje du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún tó ń bọ̀. Ìkéde ọ̀hún ló wáyé níbi ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú náà tó wáyé nínú gbọ̀ngàn ńlá ọ̀mọ̀wé àgbà Theophilus Ogunlesi tó wà ní àdójúkọ ilé ìwòsàn UCH nílùú Ìbàdàn. Ṣáájú ní Yusuf Gbantalẹ, ẹni tí yóò jẹ́ alága àgbà fún ẹgbẹ́ òṣèlú APM àtàwọn alága ẹgbẹ́ òṣèlú náà kéde wípé Ṣèyí Mákindé ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún fọwọ́ sí gẹ́gẹ́ bí ẹni tí yóò díje du ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Lẹ́yìn èyí ni alága ẹgbẹ́ òṣèlú APM fi ìwé ẹ̀rí olùdíje ti ẹgbẹ́ òṣèlú náà fún gómìnà Ṣèyí Mákindé. Ṣáájú ni igbákejì gómìnà ìpínlẹ̀ Bauchi Mohammed Jatau ti kọ́kọ́ kọrin kí gómìnà Mákindé gẹ́gẹ́ bí ẹni tí ó nífọ̀n ní èèkánná láti díje du ipò ààrẹ orílẹ̀-èdè yìí. Ó ní pẹ̀lú bí ìdàgbàsókè ńlá ṣe bá ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ bí àwọn òpópónà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe já geere tó fi mọ́ àwọn ìdàgbàsókè mìíràn tó bá ìpínlẹ̀ Ọ̀yọ́, ó fi hàn pé Ṣèyí Mákindé yóò ṣe dáadáa tó bá di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM nípínlẹ̀ Ọ̀yọ́, Adélájà Adéoyè, nínú ọ̀rọ̀ ìkíni rẹ̀ sọ pé ìdàgbàsókè tí orílẹ̀-èdè Nàìjíríà nílò kò lè wá láìṣe wípé gómìnà Mákindé di ààrẹ Nàìjíríà. Adélájà ní iṣẹ́ takuntakun tí Ṣèyí Mákindé ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi hàn wípé ó tó gbàǹgbà sùn ló yẹ. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà Ṣèyí Mákindé ní bí inú òun ṣe dùn tó láti gba àsíá ẹgbẹ́ òṣèlú APM gẹ́gẹ́ bí ẹni tí yóò díje du ipò ààrẹ. Ètò Nàìjíríà pàápàá jùlọ tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kọ òun lóminú. Mákindé ní àìsí ìfọ̀kànbalẹ̀, ọ̀wọ́n gógó epo, ebi, àìsí ààbò tó péye tó wà lórílẹ̀-èdè lọ́wọ́ báyìí wà lára ìṣòro tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ń kojú. Ó ní ìgbésẹ̀ mìíràn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ báyìí bí òun ṣe ń bá wọn èèyàn sọ̀rọ̀ lórí ti àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí kò mọwọ́ mẹsẹ̀ tí wọ́n wà ní ìgbèkùn àwọn agbébọn lọ́wọ́lọ́wọ́. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti olórí aláàbò ìpínlẹ̀ Ọ̀yọ́, ó ní òun kò ní agbára tó bẹ́ẹ̀ lórí àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò. Èyí ló fà á tí òun ò fi lè ja ìjà ààbò ìlú bó ṣe yẹ. Mákindé wá lóun ṣèlérí láti ṣe àtúntò tó yẹ, pàápàá jùlọ nípa ọ̀rọ̀ ààbò tí òun bá di ààrẹ Nàìjíríà. Ó wá ṣèlérí láti rí dájú wípé oúnjẹ wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó lóun ò bẹ̀rẹ̀ láti máa ṣe àkójọpọ̀ ìfitónilétí láti mọ̀ bí àwọn ó ṣe pèsè oúnjẹ kalẹ̀, ṣe àbójútó bí oúnjẹ yóò ṣe wà lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè yìí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Agbébọn kan yìnbọn ṣekú pa ọkùnrin ọlọ́kadà alùpùpù kan ní Ìpẹ́bà níjọba ìbílẹ̀ Oríire. Ìlà yìí ló tún bẹ́ sílẹ̀ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ lálẹ́ ọjọ́ Ẹtì Friday bí ọlọ́kadà èrò kan
tó jẹ́ yíyìnbọn ṣekú pa nígbà tí àwọn èrò méjì tí wọ́n jẹ́ olùtajà sì ṣe bẹ́ẹ̀ farapa. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, olóògbé náà ló ń gbé àwọn èrò obìnrin méjì láti Ìpẹ́bà lójú ọ̀nà Ògbómọ̀ṣọ́ sílùú Ọ̀yọ́ níjọba ìbílẹ̀ Oríire lọ ìlú wọn Ládànù tó wà níjọba ìbílẹ̀ Ògoolúwa nígbà tí ọlọ́kadà kan tí wọn kò dámọ̀ ẹni tó ti ń lépa wọn tí wọ́n sì yìnbọn sí wọn. Ìkọlù náà ló mú kí ọ̀kadà tí wọ́n gún ọ̀hún yẹ̀bá kúrò lójú ọ̀nà níbi tí wọ́n ṣubú sí. Ó ṣeni láàánú pé ọlọ́kadà náà padà kú lẹ́yìn ọ̀rẹ̀yìn. Àwọn oṣojú mi kòró sọ pé wọ́n lépa wọn láti ọ̀nà Ìpẹ́bà lọ gangan ibi tí wọ́n ti yìnbọn pa olóògbé náà. Ó ní àwọn àṣekọlù náà kì í ṣe Fúlàní adaranjẹ̀ tàbí àwọn agbébọn. Ó ní bóyá àwọn agbanipa tàbí àwọn adigunjalè làwọn tó ṣèkọlù sí ọlọ́kadà náà. Ẹ̀wẹ̀, ọ̀kadà náà kò jẹ́ gbígbé lọ. Alájàáwá tìlú Àjáàwá Ọba Samson Adéyẹyè Oyètúnjí Olúwọlé kejì náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní ohun tó ṣẹlẹ̀ náà kò ní nǹkan ṣe pẹ̀lú ìlú Àjáàwá. Ó ní ìjọba ìbílẹ̀ Oríire ní agbègbè náà kì í ṣe Àjáàwá. Àmọ́ ṣá, ó ní ohun tí kò dára kò dára, ọ̀daràn ni ọ̀daràn jẹ́, ṣùgbọ́n Àjáàwá àti ìjọba ìbílẹ̀ Ògoolúwa wà lálàáfíà. Àwọn mìíràn lólú iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá Àjáàwá bákan náà fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, àmọ́ tí wọ́n tọ́ka sí pé agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé ló wà lábẹ́ ìṣàkóso olú iléeṣẹ́ ọlọ́pàá Ìkòyí Ilé. Ó jẹ́ ìwà burúkú gbáà, ṣùgbọ́n Oríire ló ti ṣẹlẹ̀, kì í ṣe ìjọba ìbílẹ̀ Ògoolúwa. Iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àjáàwá ní àlàáfíà ní Ògoolúwa wà o. Wàyí o, iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ nípasẹ̀ àwọn ọlọ́pàá lórí ìṣẹ̀lẹ̀ náà ti bẹ̀rẹ̀. Ó mà ṣe o, ọlọ́pàá méjì pàdé ọlọ́jọ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan kọlù wọ́n lójú pópó. Mà ṣe o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ sí ń wá awakọ̀ kan tó júbà ehoro lẹ́yìn tó fi ọkọ̀ rẹ̀ ṣekú pa ọlọ́pàá nípínlẹ̀ náà. Wọ́n ní ojú ọ̀nà márosẹ̀ Òṣogbo sí Gbọ̀ngán nílùú Ògè ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ló fi ọ̀rọ̀ náà léde nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ó fi orúkọ àwọn ọlọ́pàá méjì tí ọ̀rọ̀ náà kàn léde gẹ́gẹ́ bíi Kẹ́hìndé àti Tóbi láì mẹ́nuba orúkọ wọn kejì. Gẹ́gẹ́ bó ṣe sọ, orí alùpùpù làwọn ọlọ́pàá méjì ọ̀hún wà kí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus kan tó kọlù wọ́n lójú pópó nílùú Ògè. Ó fi kún pé kété lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ní awakọ̀ ọ̀hún náà pápá bora tó sì fi ọkọ̀ náà sílẹ̀ níbẹ̀. Ọ̀jẹ̀lábí sọ pé àwọn ọlọ́pàá méjì ọ̀hún wà lórí alùpùpù kí ọkọ̀ náà tó gbà wọ́n. Alukoro ọlọ́pàá ọ̀hún ṣàlàyé pé ọkọ̀ Lexus kan ló gbà wọ́n. Orúkọ àwọn ọlọ́pàá náà ní Kẹ́hìndé àti Tóbi. Ọ̀jẹ̀lábí fi kún pé àwọn ti gbé ọkọ̀ Lexus ọ̀hún tó fi mọ́ alùpùpù náà lọ sí àgọ́ àwọn báyìí. Lẹ́yìn náà ló ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn sì ń wá awakọ̀ ọ̀hún kí ó lè fi ojú winá òfin. Ó ní a ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n ti sin òkú ọ̀kan lára àwọn olóògbé ọ̀hún ní ìlànà ẹ̀sìn Mùsùlùmí. Èèyàn 16 pàdé ikú òjijì bí àwọn agbébọn ṣe ṣèkọlù sílùú Katsina lẹ́yìn ìrun Jumat. Ó mà ṣe o, àwọn olùgbé ìlú 16 nílùú Kílíyà ló pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn mìíràn dàwátì lẹ́yìn ìkọlù tó tọwọ́ àwọn agbébọn wáyé lágbègbè náà lẹ́bàá Bagagadi níjọba ìbílẹ̀ Dutsinma nípínlẹ̀ Katsina. Olùgbé ìlú agbègbè náà bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé ìkọlù náà wáyé lọ́jọ́ Ẹtì Friday ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tí àwọn olùgbé ìlú parí ìrun Jumat tí wọ́n sì ń sinmi fọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ nípa ayẹyẹ ọdún Sàlà. Ẹnìkan ṣàlàyé pé òun rí àwọn agbébọn méjì tó ń gun ọ̀kadà alùpùpù. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn aráàlú bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo lẹ́yìn tí wọ́n fojú gan ni wọn, ṣùgbọ́n tí àwọn àṣekọlù pàṣẹ fún wọn pé kí wọ́n dúró. Ó sọ wípé àwọn agbébọn náà padà lọ ilé mẹkáníìkì kan tí wọ́n sì ṣàdédé síná ìbọn bulẹ̀ sáwọn olùgbé ìlú àti àwọn èrò tó ń kọjá lọ. Ẹni náà sọ wípé ọkùnrin kan àti òun làwọn jọ sáré wọnú ilé kan lọ láti sá pamọ́. Nígbà tí àwọn sá pamọ́, àwọn gbọ́ igbe àti ìró ìbọn ní gbogbo agbègbè. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ìró ìbọn náà dúró. Nígbà tí àwọn sì jáde síta padà, àwọn rí òkú àwọn èèyàn
bíi mẹ́rìndínlógún nílẹ̀ títí kan àwọn ìbátan òun lọ́kùnrin àti lóbìnrin. Gẹ́gẹ́ bó ṣe wí, lẹ́yìn ìkọlù náà ó lé ní 400 àwọn èèyàn tí wọ́n wà ní ibi ààbò nílùú Bagagadi nígbà tí ọ̀pọ̀ sì ti ṣípò padà sí ìlú Rada fún ààbò. Ó fi kún pé ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ni wọn kò mọ pàtó ibi tí wọ́n wà báyìí lẹ́yìn ìkọlù náà. Ó sọ wípé wọ́n pa àwọn olùfarakásá míì mọ́ inú oko wọn bí ọ̀pọ̀ òkú ṣe tún jẹ́ sísàwárí láwọn ọjọ́ lágbègbè ìlú náà. Ẹ̀wẹ̀, nígbà tí wọ́n kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, DSP Abubakar Sodiq Aliyu sọ wípé ìròyìn ìkọlù náà kò tí ì dé sétígbọ̀ iléeṣẹ́ ọlọ́pàá, ṣùgbọ́n tó sì ṣèlérí láti jábọ̀ nípa ohun tó bá ṣẹlẹ̀ lẹ́yìn tí ìròyìn náà bá dé etígbọ̀ iléeṣẹ́ ọlọ́pàá. Ọwọ́ tẹ Sẹ́ríkì Fúlàní bí ọlọ́pàá ṣe ṣàwárí àpò báàgì owó ìtanràn nínú ilé ìdáná rẹ̀. Ọmọkùnrin rẹ̀ náà pápá búra wọnú igbó lọ nípínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fi ìgbóró òfin gbé Sẹ́ríkì Fúlàní Ìjẹ̀bú Òde Abdullahi Muhammadu ẹni ọdún 67 lẹ́yìn tí wọ́n ṣàwárí àpò báàgì owó ìtanràn tí wọ́n gbà nínú ilé ìdáná rẹ̀ lásìkò iṣẹ́ ìréde tako ìṣẹ̀lẹ̀ ìjínigbé jákèjádò agbègbè Ìjẹ̀bú. Afurasí náà, ẹni tó jẹ́ adarí ìlú àwọn Fúlàní ní Ìjẹ̀bú Òde, ló ṣe bẹ́ẹ̀ jẹ́ gbígbé lọ àgọ́ ọlọ́pàá pẹ̀lú ọmọ rẹ̀ àgbà nígbà tí ọmọkùnrin rẹ̀ Bala Muhammadu ajínigbé tí wọ́n dá lẹ́jọ́ tí wọ́n dá lẹ́bi tó jẹ́ títú sílẹ̀ láìpẹ́ kúrò lọ́gbà ẹ̀wọ̀n àti àwọn ọmọkùnrin méjì tí wọ́n na pápábora wọnú igbó lọ lẹ́yìn tí wọ́n gbọ́ pé àwọn ikọ̀ elétò ààbò ti wà ní agbègbè náà. Ẹ̀ka ikọ̀ agbófinró tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé Anti-Kidnapping Unit ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí SP Bámidélé Ṣítù léwájú rẹ̀ ti ń ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé lágbègbè Ìjẹ̀bú Òde, Ìmòdì, Ìrẹ̀wọ̀n, Ìwọ́de àti Okùn Ọ̀wá. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìwádìí ṣe gbé jáde síta ni pé Bala Muhammadu, ẹni tó ṣẹ̀ṣẹ̀ parí ẹ̀wọ̀n ọdún 5 rẹ̀ fún ẹ̀ṣẹ̀ kan náà, ló wà nídìí gbogbo ìṣẹ̀lẹ̀ náà nínú ìlú náà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Tribune newspaper ṣe jábọ̀ rẹ̀, ọlọ́pàá kan tó mọ bí iṣẹ́ ìréde náà ṣe ń lọ jẹ́ kó di mímọ̀ pé ọ̀kan lára àwọn àpò báàgì náà ló jẹ́ lílò fún gbígba owó ìtanràn fún olùfarakásá kan tó ṣe kòǹgẹ́ láìpẹ́ yìí. Ó sì jẹ́ títọpinpin lọ sí àgbàlá ilé mọ̀lẹ́bí náà tí wọ́n sì ṣàwárí rẹ̀ nínú ilé ìdáná Sẹ́ríkì Fúlàní. Afurasí náà gbà pé lóòótọ́ ni ọmọ òun ti hùwà ọ̀daràn sẹ́yìn. Nígbà tí wọ́n fojú rẹ̀ hàn dé níwájú àwọn akọ̀ròyìn, Muhammadu Abdullahi rawọ́ ẹ̀bẹ̀ pé òun ò mọwọ́ mẹsẹ̀. Ó ní òun kò lọ́wọ́ nínú àwọn iṣẹ́ ọ̀daràn tí ọmọ rẹ̀ ń hù ládùúrú bí wọ́n ṣe tún gbé papọ̀ lágbàlá ilé kan náà. Ọkùnrin àgbàlagbà náà, ẹni ọdún 67, ẹni tó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí adaranjẹ àti àgbẹ̀ kan, sọ wípé òun ti gbé nílẹ̀ Yorùbá fún ó lé ní 30 ọdún. Ó jẹ́ kó di mímọ̀ pé ìyàwó 4 àti ọmọ 30 níye 30 lòun ní. Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú tó gbéṣẹ̀ ló fi oyè Sẹ́ríkì Fúlàní ní Ìjẹ̀bú Òde dá òun lọ́lá. Ó sọ fún àwọn akọ̀ròyìn pé òun kò mọ̀ nǹkan kan nípa àpò báàgì náà tí wọ́n bá nínú ilé òun. Ó ní àgbàlá ilé kan náà lòun gbé pẹ̀lú àwọn ọmọ òun àti ìyàwó. Ó ní òun kò tí ì jí ẹnìkankan gbé rí láyé òun. Ẹ̀wẹ̀, adarí ìlú náà gbà pé òun mọ̀ pé ọmọkùnrin òun Bala kópa nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Ó ṣàlàyé pé lẹ́yìn tí wọ́n yọ̀ǹda Bala lọ́gbà ẹ̀wọ̀n, ó ní fúnra òun lòun gbé lọ gba ilé ìwòsàn níbi tó ti gba ìtọ́jú fún oṣù kan. Ó ní òun lérò pé ọmọ náà ti ń gbé ìgbé ayé ọ̀tun nítorí pé ó ti ń ṣiṣẹ́ àgbẹ̀, ó sì tún ń dàrán jẹ. Ó ní òun ò mọ̀ pé ó sì tún lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Ó ní òun ò mọ̀ bóyá ọ̀kánkán nínú àwọn ọmọkùnrin òun wà nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Ó ní òun kò lọ́wọ́ nínú iṣẹ́ ìjínigbé, òun kò sì lè fọwọ́ sí i. Gbajúmọ̀ àlùfáà ẹ̀sìn Islam kan, Àáfàá Iliasu, jẹ́ ṣíṣekúpa nínú ìkọlù àwọn agbébọn sí agbègbè Iléṣà-Bàrùbá nípínlẹ̀ Kwara. Gbajúmọ̀ àlùfáà ẹ̀sìn Islam Àáfàá Iliasu ti jẹ́ ṣíṣekúpa lẹ́yìn ìkọlù látọwọ́ àwọn Fúlàní aṣeláàbí nílégbé rẹ̀ ní Iléṣà-Bàrùbá níjọba ìbílẹ̀ Bàrùtín nípínlẹ̀ Kwara. Ìkọlù náà ló wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tí sọ ìlú náà sínú ọ̀fọ̀ bí àwọn olùgbé ìlú ṣe péjúpéjọ láti ṣọ̀fọ̀ ikú àáfàá náà àti láti béèrè fún ìdájọ́ òdodo. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn aṣèkọlù náà yabo ilégbé Àáfàá Iliasu tí wọ́n sì ṣèkọlù sí pẹ̀lú àdá, èyí tó mú kó ṣe léṣe gan-an. Àáfàá náà
ló jẹ́ gbígbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn fún ìtọ́jú kànmọ́nkóbó. ẹ̀wẹ̀ olùfarakásá dágbére fáyé ṣáájú kí àwọn òṣìṣẹ́ elétò ìlera náà tó dá lóhùn látàrí ìfarapa tó ní lásìkò ìkọlù náà. nínú fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn ló ṣàfihàn àwọn olùgbé ìlú Iléṣà Bàrùbá tí ń ṣọ̀fọ̀ àáfàá náà tí wọ́n ṣekú pa nígbà tí èrò túyáyá jáde síta káàkiri ìlú náà. fídíò náà tún ṣàfihàn àsìkò tí ọ̀kan lára àwọn afurasí náà tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti jẹ́ lílù lálùbọ́lẹ̀ lálùbámi-pa nípasẹ̀ àwọn aṣèdájọ́ lọ́wọ́ ara ẹni tínú ń bí níwájú àgọ́ ọlọ́pàá. àwọn èèyàn kan sọ wípé àwọn afurasí mẹ́ta tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún ikú rẹ̀ ọ̀hún ti ṣokùnfà ìbínú àti ìfẹ̀hónúhàn láàrin àwọn olùgbé ìlú tí púpọ̀ àwọn èèyàn sì ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí gbajúmọ̀ àti aládarí ẹ̀sìn tó ní àpọ́nlé. àwọn èèyàn kan fìdí rẹ̀ múlẹ̀ pé òkú olóògbé àáfàá náà ló ti jẹ́ sísìn sí ibojì Iléṣà Bàrùbá àwọn ẹlẹ́sìn mùsùlùmí. ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti tọpinpin àwọn afurasí tó na pápá bora àti láti gùnlé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ nípa ìkọlù burúkú náà. àfi kọ́lọ́run máa ṣàánú wa. àwọn ajínigbé palẹ̀ ọ̀gágun tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí àti ìyàwó rẹ̀ mọ́ lákòókò tí wọ́n rìnrìn àjò ní agbègbè Matazu ní ìpínlẹ̀ Katsina. ọ̀gágun tẹ́lẹ̀ rí tó jẹ́ olùdarí ìròyìn ní ẹ̀ka ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gágun fẹ̀yìntì Major General Rabi Abubakar pẹ̀lú ìyàwó rẹ̀ ni wọ́n sọ pé àwọn afurasí jàǹdùkú báńdíìtì ti jí gbé ní agbègbè Matazu ní ìpínlẹ̀ Katsina. gẹ́gẹ́ bí ìròyìn Sahara Reporters ṣe gbọ́ ọ̀gágun àgbà náà tí ó ti fẹ̀yìntì àti ìyàwó rẹ̀ rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Katsina nígbà tí àwọn jàǹdùkú tó ní ìbọn lọ́wọ́ náà dá wọn dúró tí wọ́n sì gbé wọn lọ ní ọjọ́ Sátidé. àwọn èèyàn tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà sọ fún Sahara Reporters pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ṣẹlẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Matazu ní ìpínlẹ̀ Katsina níbi tí àwọn jàǹdùkú ọ̀daràn ti máa ń ṣèkọlù léraléra láwọn ọdún tó ti kọjá. ẹnìkan sọ pé awakọ̀ ọ̀gágun náà mórí bọ láti sá kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé ó farapa nípa ọta ìbọn lákòókò ìkọlù náà. ó sọ pé Major General Abubakar olùdarí ìròyìn ààbò orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ní àwọn jàǹdùkú ọ̀daràn náà ti jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ lónìí nígbà tó ń lọ sí Katsina. wọ́n gbé e lọ ní agbègbè ìjọba ìbílẹ̀ Matazu ní ìpínlẹ̀ Katsina. awakọ̀ rẹ̀ sì sá kúrò pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Orísun náà tún ṣàlàyé pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Peugeot 504 pupa rẹ̀ ni wọ́n ti rí padà ó sì ti wà ní ọ́fíìsì ẹ̀ka ọlọ́pàá Nàìjíríà ní Matazu. àtẹ̀jíṣẹ́ kan ti ń lọ káàkiri láàrin àwọn òṣìṣẹ́ ààbò àti ọmọ ogun tí ọ̀gágun fẹ̀yìntì Brigadier General Sajil Musa fi ránṣẹ́ ti gbé ìkìlọ̀ kalẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà ó sì ké sí àwọn aláṣẹ tó yẹ kí wọ́n tètè gbé ìgbésẹ̀. àtẹ̀jíṣẹ́ náà kà pé Major General Abubakar olùdarí ìròyìn ààbò orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí ni wọ́n jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà tó ń lọ sí Katsina. wọ́n gbé e lọ ní Matazu LGA ní Katsina. awakọ̀ rẹ̀ sá kúrò pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. ọkọ̀ Peugeot 504 pupa rẹ̀ sì wà ní iléeṣẹ́ ọlọ́pàá Matazu. ẹ jọ̀wọ́ ẹ fi ìròyìn náà tó àwọn aláṣẹ tó yẹ létí. ní àsìkò tí à ń kó ìròyìn yìí jọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina àti àwọn aláṣẹ ọmọ ogun kò tí ì fèsì láti fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà múlẹ̀. ìpínlẹ̀ Katsina àti ìpínlẹ̀ aládùúgbò rẹ̀ ìpínlẹ̀ Zamfara sì wà lára àwọn agbègbè tó ń kojú ìṣòro àìsí ètò ààbò tó pọ̀ jùlọ ní àríwá ìwọ̀ oòrùn Nàìjíríà níbi tí àwọn jàǹdùkú agbébọn ti ń jí àwọn ènìyàn gbé pa àwọn ènìyàn pa ẹran ọ̀sìn àti ìkọlù sí àwọn ará ìlú láì bẹ̀rù àwọn ẹ̀ṣọ́ aláàbò. láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn àwọn aláṣẹ ìpínlẹ̀ àti ti ìjọba ìbílẹ̀ ti gbìyànjú pẹ̀lú oríṣiríṣi ètò àlàáfíà àti ìjíròrò láti rọ àwọn jàǹdùkú wọ̀nyí láti fòpin sí ìwà ipá. síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀ ìgbìyànjú wọ̀nyí kò mú àbájáde rere kankan wá pẹ̀lú bí ìkọlù àwọn jàǹdùkú náà ṣe ń tẹ̀síwájú láti ìjọba ìbílẹ̀ ní àwọn ìpínlẹ̀ méjèèjì. wọ́n buwọ́lù o. ilé ìgbìmọ̀ asòfin Ghana buwọ́lù òfin tó kéde ẹ̀wọ̀n ọdún 3 fún ìbálòpọ̀ akọsákọ àti àbòsàbò. ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Ghana ti buwọ́lù òfin tó sọ di ẹ̀wọ̀n
kí èèyàn máa ní ìbálòpọ̀ akọsákọ tàbí ìbálòpọ̀ abosábo LGBTQ+, tí ẹnikẹ́ni tí ọwọ́ pálábá rẹ̀ bá ségi pé ó ṣe bẹ́ẹ̀ yóò sì fi ẹ̀wọ̀n bíi ọdún 3 gbára. Òfin tuntun ọ̀hún tún kéde pé aráàlú láti fi tó ìjọba létí tí wọ́n bá kófìrí ẹnikẹ́ni tó bá ń ṣe nǹkan náà tí wọ́n ti fòfin dè. Lábẹ́ òfin LGBTQ+ yìí, obìnrin kò gbọdọ̀ bá obìnrin bíi tirẹ̀ lò pọ̀, ọkùnrin kò gbọdọ̀ bá ọkùnrin bíi tirẹ̀ lò pọ̀, obìnrin kò gbọdọ̀ máa bá ọkùnrin lò pọ̀ kó tún máa bá obìnrin lò pọ̀. Bẹ́ẹ̀ ni ọkùnrin tó ń bá obìnrin lò pọ̀ kò gbọdọ̀ tún máa bá ọkùnrin lò pọ̀. Ọkùnrin kò gbọdọ̀ para rẹ̀ dà sí obìnrin, bẹ́ẹ̀ ni obìnrin kò gbọdọ̀ para rẹ̀ dà sí ọkùnrin. Ṣáájú ní àwọn olórí ẹlẹ́sìn tí kọ́kọ́ gbógun ti ààrẹ John Mahama lórí ọ̀rọ̀ náà, bó tilẹ̀ jẹ́ pé ó gbọdọ̀ buwọ́lu òfin ọ̀hún kó tó padà sí òfin tí wọn yóò máa lò. Wàyí o, ẹgbẹ́ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn káàkiri àgbáyé bíi Human Rights Watch ni wọ́n ti kóró ojú sí òfin náà. Wọ́n ní òfin ọ̀hún yóò fi ẹ̀mí àwọn tó ní ìbálòpọ̀ abosábo àti akọsákọ sínú ewu. Nígbà tó ń bá àwọn aṣòfin ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀, ẹni tó ṣagbátẹrù òfin ọ̀hún, John Ntim, sọ pé òfin náà yóò dáàbò bo ìdílé àti àṣà ilẹ̀ Ghana. Ó ní òfin tuntun náà ran àwọn òfin tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́, yóò tún ran ìjọba lọ́wọ́ láti gbógun ti àwọn tó ní ìbálòpọ̀ akọsákọ àti abosábo. Aṣòfin náà ní ẹnikẹ́ni tó bá ń ṣàtìlẹ́yìn fún àwọn tó ń ṣe ìbálòpọ̀ akọsákọ àti ìbálòpọ̀ abosábo náà tún lè rí ẹ̀wọ̀n he. Wọ́n ní èyí kò yọ àwọn agbẹjọ́rò, akọ̀ròyìn àtàwọn òṣìṣẹ́ ètò ìlera tí wọ́n kọ ìròyìn nípa ìwà náà tàbí tí wọ́n ń pèsè ìtọ́jú fún àwọn tó ń ṣe bẹ́ẹ̀. Àjọ Human Rights Watch ti kọ̀wé sí ìjọba Ghana pé kó gbé òfin náà tì sẹ́gbẹ̀ẹ́ kan fún àǹfààní àti ẹ̀tọ́ aráàlú. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín.